Rọ́fíàt òkú ọdún, mo rí ìkẹ́ òkú àṣeyẹ, ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé lọ́lá Muhammad ọ̀rẹ́ Olúwa. Ọjọ́ ńlá lọ́jọ́ abínisáyé, ọjọ́ ìbí èèyàn ṣe pàtàkì lókè èèpẹ̀. Hájíà Rọ́fíàt Moríyìíkẹ́ ló ń ṣayẹyẹ ọjọ́ ìbí lónìí. Aya Abdulhakeem Babalọ́lá, mo kí ẹ okú ewu orí kádún lókè èèpẹ̀. Ẹrúsìn Ọlọ́run tó juwọ́ jùsẹ̀ fún sáàtì lókè, èèyàn tó ń fi ti Muhammad ṣáájú nínú ohun gbogbo. Hájíà Rọ́fíàt ọmọ Abdulazeez, akáwọn òbí tó bí ọ tí wọ́n tún wù ọ́ dàgbà, ìyàwó alálùbáríkà lọ́dẹ̀dẹ̀ ọkọ. Àbá ọ dúpẹ́ fún Wáídù lókè tó ní kó o tún rọ́jọ́ òní nínú ìdùnnú pẹ̀lú àlàáfíà ara. Ẹyinjú Sheikh Ibrahim Niyas ní Rọ́fíàt kò ṣeé bínú sí. Sheikh Usman Àkànbí Ọlánàṣẹ ń bẹ lẹ́yìn rẹ̀. Bàbá mi Sheikh Jamiu Bilala ní kó máa nìṣó. Gbogbo àwọn ẹni Ọlọ́run ní kò ní í séwu. Moríyìíkẹ́ òní ọjọ́ karùndínlógún oṣù kẹjọ ọdún 2021 ló pọ́mọ 40 ọdún lókè èèpẹ̀. Ọjọ́ náà rèé bí àná tí wọ́n bí ọ sólúyọ̀lé. O ò ní rántí ọjọ́ òní kó o wá bú sẹ́kún lọ́lá Elédùmarè ọba. Ọlọ́run àwa dúpẹ́ o torí o jẹ́ kí wọ́n gbé Rọ́fíàt Moríyìíkẹ́ dìgbàdìgbà relé ìwòsàn. Rọ́fíàt orin ọpẹ́ ló yẹ kó o mú bọnu kó o fẹsẹ̀ rajó f'Elédùmarè ọba. Ọ̀rọ̀ rẹ ò gbà kó o kárí bọnú rárá, ọpẹ́ dídú ló yẹ ọ́ bí o bá mòrè tọ́ba adániwáyé ṣe fún ọ. Aya Abdulhakeem ó yá gbé títóbi fún Wáídùl Qahhar. Hájíà Rọ́fíàt wàhálà àti ìdààmú rẹ ò ní gbé nínú ilé Abdulhakeem lọ́la oúnṣẹ́ ńlá Ànábì Muhammad. Ọlọ́yẹ̀yà bíi ti Moríyìíkẹ́ ò wọ́pọ̀ láwùjọ. Kí o gbélé ayé ṣohun rere, kí o nípa rere lókè èèpẹ̀. Àìsùn ní ọgbẹ́dẹ ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe rẹ ṣe lọ́la aṣáájú ẹ̀dá ọkọ Kàdíjátù. Àwọn tí wọ́n ń pẹ̀gàn ẹlẹ́yìn ló ń wá bínú Elédùmarè ọba. Rọ́fíàt ò bẹ́ nìkan ṣọ̀tá táwọn ẹlẹ́gàn ló ṣòro. Lójú àwọn ọ̀tá rẹ wà á gbélé ayé rapa rere. Látòní ń lọ ọ̀rọ̀ rẹ ti dayọ̀, ọ̀nà rẹ ti là pérégede. O ò ní ròǹgbé sọnù bí ó ṣe bí ọmọ. Ìwòyí àmọ́dún kábọ̀ jíjú ọpẹ́ ká túbọ̀ fìyìn fún Wáídù lókè. Moríyìíkẹ́ Ìbàdàn ní ọmọ èsì ọ̀gọ̀ nílé Olúyọ̀lé. Ìlú Ògúnmọ́lá olódogbo kẹrí lójú ogun. Ìlú Ìbíkúnlé alágbàlá ajáyàjáyà. Ìlú Àjàyí ògbórí ẹ̀fọn ṣe fìlàfìlà. Ìlú Látòṣà Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìbàdàn ọmọ ajẹ̀gbín-jẹ̀karahun. Ọmọ àfikàrahun fọ́rímù. Ìbàdàn ọmọ àjòrò sùn. Ẹ̀yin lọ́mọ agbọ́ sásá ogun má sá, ọmọ agbọ́ yàyà má yà. Òkè kúlúbú igbó tí bàbá yín ti ń bàṣàbà rí. Igbó ṣúrú tí bàbá yín ti ń bológun. Ọjọ́ tó bá kọjọ́ ìjà ẹran ní sáṣàbà rí. Ọjọ́ tó bá kọjọ́ eré ẹran ní sólógun. Àgbò dúdú làwọn bàbá yín fi ń bàṣàbà rí. Ewúrẹ́ dúdú náà fi ń bológun. Àìwáyé ká má làárùn kan lára. Ìjà ìgboro làrùn ẹ̀yìn Ìbàdàn. Ó yá nínú ilé àwọn bàbá rẹ̀. Ẹ̀yin lọ́ máa rẹ̀ sà ọmọ elépo mọ́dẹ. Iná ò bẹ́rùkú abẹ́rùsódè. Parí ńlọ́lá ọmọ elépo rẹ́gùn ojú omi. Ọmọ ṣènìṣẹ́po wọn ò ṣènìṣẹ́po níbí rẹ̀ sàánú. Ọmọ bọ́ọ̀lé òmùpọ̀ ní yàmọ̀dẹ lára. Ọpẹ́ nípìnlẹ̀ ọ̀rọ̀ ọmọdé rẹ̀ sà. Ọpẹ́ ní fúnni ní kẹ̀tẹ́ ròfọ́. Ọpẹ́ ní fúnni lépo mú jẹṣu. Ẹ̀yin lọ́mọ dúdú lẹ̀gbọ́n pupa làbúrò. Ojú ló fi dúdú tó wẹ̀ máa fún pupa. Èdè òdì ẹkún dùn oyè púpọ̀. Ẹ̀gbọ́n jẹ tán àbúrò tún jẹ. Ẹ̀jẹ̀ dúdú tán ẹtún jẹ pupa. Ọ̀rọ̀ mi ní joyè àrẹ̀sà. Ẹrú ò gbọ́dọ̀ jọba nínú ilé baba tó bí yín lọ́mọ. Ìwọ̀fà ò gbọ́dọ̀ duyè láàlọ̀. Ìwọ̀fà kan ò jẹ́ láàrè rí nínú ilé àwọn bàbá ẹ̀yin. Tí ìwọ̀fà bá jẹ́ láàrè ta ní ó rẹrù ọba délé ọba. Parí ọlá ọba tí ń bọ́ bá rìn gẹ́ngẹ́. Àbọ̀ mi rèé o. Sheikh Abdulhakeem Babalọ́lá ọkọ tó mọ ìyá aya rere pẹ̀lú ìdílé Aró Lawal náà ní kí n máa kí ọkú ayé orí kádùn òní. Hájíà Rọ́fíàt bí ó ti ń ṣọdún èyí ojú ẹ ò ní rí bí lókè èèpẹ̀.